Obaseki gba iṣẹ́ lọ́wọ́ kọmíṣánná fún ètò ìlera. Gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki ti dá iṣẹ́ kọmíṣánná fún ètò ìlera Dókítà Samuel Ali dúró. Nínú ìwé tó fi síta, akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Osarodion kéde ìyànsípò Dókítà Roland Egbinoba gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn gómìnà lórí àkànṣe iṣẹ́. Akọ̀wé àgbà náà ní gómìnà ìpínlẹ̀ Edo Ọ̀gbẹ́ni Godwin Obaseki ti buwọ́lu gbígba iṣẹ́ lọ́wọ́ kọmíṣánná fún ètò ìlera Dókítà Samuel Ali ní wàràǹṣesà kí ó kó àwọn ẹrù ìjọba ọwọ́ rẹ̀ fún ẹni tó ga jùlọ ní ẹ̀ka ètò ìlera. Ìjọba dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún iṣẹ́ ìsìn rẹ̀ tí wọ́n sì ní yóò ṣe rere nínú ìdáwọ́lé rẹ̀. Gómìnà ní òun kò ní tẹ́tí láti yọ ẹnikẹ́ni tó bá fẹ́ pagidínà àti ṣe rere àwọn ènìyàn nínú oṣù mẹ́rin tó kù kí ètò ìjọba rẹ̀ tẹnubodò. Kò ní jù báyìí lọ fún ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣèwọ̀ láti ìkànnì Jígí Alára. Ká fi ire pàdé o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.